Báwo ni gbogbo nǹkan ṣe ń lọ lọ́dọ̀ wa lọ́hùn-ún àti lọ́dọ̀ yín àti lọ́dọ̀ wa níbi tá a wà lóníkálukú Ọlọ́run kó fàbọ̀ ẹ̀ bò wá. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Wọ́n ní bàbá rọ́pò pé wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital. Wọ́n ní bàbá yẹn faint. Wọ́n ní bàbá rọ́pò faint. Wọ́n níbi tó ní kó òun tiẹ̀ bí ó fẹ́ dìde bí ó fẹ́ lọ wọ́n ṣàní bí ó fẹ́ lọ sí restroom àbí nǹkan kan wọ́n ṣàní pé bàbá ṣubú. Bàbá ò ṣe ní ṣubú. Àwọn kan ní àbí news tó gbé fún bàbá ńgbà tí nǹkan kan ṣe Prince Adétúnjí. Àbí kíní pé bóyá nǹkan tó ṣe nìyẹn tó fi pé bàbá gan ò gẹ̀ẹ́sì ara ẹ̀. Bàbá ò dẹ̀ ní strength. Báwo ni bàbá ṣe fẹ́ ní strength? Bàbá 80 something kan ní àbí 80 years. Kán wá gbọ́rú news bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ tó yẹ kó sin bàbá Ọlọ́run ò ní jẹ́. Gbogbo wa kò sẹ́ni tó máa rírú ẹ̀ o. Wọ́n ní àwọn èèyàn wọ́n wonder àwọn èèyàn pé kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Wọ́n béèrè question lóríṣiríṣi pé ṣé bàbá sick ni tẹ́lẹ̀ àbí ṣé Prince Túnjí ó sick ni tẹ́lẹ̀ àbí kí ló ń ṣe tó lè rí bẹ́ẹ̀ wọ́n ló kàn surprise àwọn èèyàn. Nígbà ó kàn wádìí kẹ́bù ṣe tó yẹ kí Prince Adétúnjí ṣé kó ṣe kinní kan ṣé kó kú báyìí rísà just 58. Kọ́lọ́run kó ṣàánú wa. Kọ́lọ́run kó bá ṣẹ́ ogun nǹkan burúkú kó ṣẹ́ ogun àtáàkì ṣẹ́rí gbogbo nǹkan tó ń fò káàkiri ilé ayé yìí àfi kí Ọlọ́run kó fi ṣọ́ ẹ̀ṣọ́ wa àfi kó fàbọ̀ ẹ̀ bò wá. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí olúkálùkù á máa wí tiẹ̀ olúkálùkù á máa sọ gẹ́gẹ́ bí ọgbọ́n orí wọn ti tó àti gbogbo bí Ọlọ́run ṣe dá lé ayé ṣe mọ̀ pé opinion olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ the way tá fi ń gba ọ̀rọ̀ sí ọkàn oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó yàtọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n irú Prince Adétúnjí Adétúnjí in fact ó yàyàn lẹ́nu kó wá ti sọ pé bàbá tó bí ọmọ wọ́n lè ti máa sọ́fà fún wọ́n lè máa ti máa mọ̀ nǹkan wọ́n lè máa gbọ́ we don't know ojú Ọlọ́run ló tó àfẹ́ni tó bá rí wọn kán béèrè bí ọ̀rọ̀ ṣe jẹ́ ó lè jẹ́ pé máa yẹn ti ń sick tẹ́lẹ̀ ṣé mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ olúkálùkù á máa sọ gbogbo tiẹ̀ wọ́n ní nígbà tí wọ́n rí àwọn kan ní abájọ tó kì í rí Prince kinní kan tó máa ń ṣe àwọn fíìsì tó ń ṣe yẹn pé kì í sábà wá kì í sábà yọjú kì í sábà ṣe kinní tó bóyá ó ti ń sick tẹ́lẹ̀ tó bẹ̀ tí àwọn èèyàn ò gbọ́ bóyá wọn ò fẹ́ kí àwọn èèyàn gbọ́ tó bẹ̀ kò kí ń attend sí gbogbo àwọn celebration tó máa ń ṣe láàfin. Wọ́n ní àwọn kan ní abájọ bóyá ó ti ń sick tán ọ̀dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ báwo láyé àwọn èèyàn ṣe fẹ́ mọ̀ wọn ò ní mọ̀ ṣé wọ́n máa ṣé gbogbo aṣọ wọn náà máa sá lóòrùn ní inú wọn lè ṣe gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nídìílé wọn wọ́n máa fẹ́ ojú ẹ̀ síta no so wọ́n wá ní pé bọ́n ṣe túfọ̀ fún yín bàbá yẹn ní àná yẹn pé ó ní nǹkan tó lè sọ fún àgbàlagbà pẹ̀lú èjì bàbá ti lé ní 80 orúkọ náà kò ṣá lọ́ọ́ máa kí iná ọmọ jọ wá iná ọmọ ò ní jó wa o tó kù bá ń jẹ́ ti Ọlọ́run lágbára Kristi Jésù Ọlọ́run má jẹ́ àárẹ̀ o nǹkan burúkú gbáà ni ṣùgbọ́n kí láwa ti ṣe kí ni bàbá máa ti ṣe bàbá máa gbá káwọn ṣùgbọ́n bàbá ẹ bá gbàdúrà fún bàbá parọ́pọ̀ ẹ gbàdúrà fún parọ́pọ̀ kẹ́mi parọ́pọ̀ ogún torí ó mà lè ṣe o ṣé wọ́n ní bàbá wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital àwọn rọ̀ṣẹ̀ wọ́n ṣe ní rọ̀ṣẹ̀ lọ wọ́n ṣe bàbá ṣe àfi Ọlọ́run nìkan lórí nǹkan tí mò ń sọ pé Ọlọ́run nìkan ló lè tu bàbá nínú
Agbára ẹ̀mí mímọ́ nìkan ló lè bà lé bàbá, tó máa fi bu omi tútù, omi ẹ̀mí mímọ́ láti fi replace ọkàn ọgbẹ́ tó wà ní ọkàn bàbá lọ́wọ́lọ́wọ́. Ó mà ṣe o. Ó má yọ wá ò ní kú o. Ayé ò ní ká eyín ọkàn wa o. Agbára Kristi Jésù Olúwa. Kí Ọlọ́run kó jọ kó bá wa wo bàbá wa rọ́pò sàn ní kíákíá ní wéréjẹgẹ. Kí ogun ìrònú kó má bàa kọ́lé sí bàbá lọ́kàn, má kọ́lé sí bàbá lára. Ẹ jẹ́ ká gba àdúrà kí Ọlọ́run kó bá wa wo bàbá sàn, kó mú bàbá lọ́kàn le, kó mú bàbá láyà le, Jésù, kí Ọlọ́run ó jẹ́ kí ọkàn bàbá le, kó lè gbà pé ilé ayé la ti bá, ilé ayé la bá ohun gbogbo, ilé ayé náà la ó fi sílẹ̀ lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa gbàdúrà fún Bárọ́kù kí nǹkan tó ṣẹlẹ̀ kó má lọ jẹ́ ikú àkúfà lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ àti ẹ̀mí mímọ́. Jésù ṣàánú fún wa. Bẹ́ẹ̀ ni o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ rántí Bárọ́kù nínú àdúrà, tó rán ní Bárọ́kù ó faint, wọ́n rán iṣẹ́ lọ hospital. Àwọn kan ní bóyá bàbá Bárọ́kù ní high blood pressure ló máa jẹ́. Ṣé kò ní high blood pressure ni? Ṣé ìtí àwọn olórí tó ń han ọmọ ẹ̀ léèmọ̀ ní ààfin, ṣé ìyẹn ni ò ní fún èèyàn ní hypertension? Ṣé ìgbà tí àwọn túláàsì, àwọn èèyàn bí èṣù bí èèyàn tí kábíyèsí kó jọ sáàfin tó ní òun jẹ́ olórí, tó lóun fẹ́ ṣe àwọn tó ń fún kábíyèsí ní advice pé kó fẹ́ 20, kó fẹ́ 30, kó fẹ́ 40, kó fẹ́ uncountable ṣanrí ṣíra. Ta ni nínú wọn tó gbàdúrà pé kí ọmọ wọn kó fẹ́ rú àwọn ìyàwó túláàsì tí kábíyèsí lọ kó jọ nítorí pé Naomi bí àwọn náà ṣí Naomi ní pópó? Ìbẹ̀rẹ̀ downfall yàn àwọn èèyàn ló máa ń fà á. Àwọn náà máa ń fi máìlì 7 kún ìrìn àjò máìlì kan, àbọ̀ máìlì. Àwọn ayé ló jẹ́ bẹ́ẹ̀. Àwọn ni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, tó bá ti ń rí nǹkan jẹ lábẹ́ àwọn olórí burúkú yẹn, ẹnu wọn máa yọ̀ ni. Kábíyèsí yá gọ̀ǹsán, ṣebí Naomi sọ pé òun kó kúrò, òun ṣe kíní, wàá fi ẹgbẹ̀rún obìnrin. Wọ́n ní tóbìnrin bá kọ̀ ní obìnrin là ń fẹ́. Kábíyèsí náà kọ́lọ́run kó ṣàánú, kọ́lọ́run má mú wa, kọ́lọ́run má fi wá lẹ̀ fún iye ríra, kó má fi wá sílẹ̀ fún ayé mú. Tó bá délẹ̀ tán sìn, àwọn tí ò mọ̀ wọn náà tó máa bá wọn káàánú. Gbàràǹsì kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn aṣenibánidárò, kí Ọlọ́run kó gbà ó ní bàbá. Ṣé Bárọ́kù, kí ló dé tí Bárọ́kù ní ronú? Kí ló dé tí blood pressure Bárọ́kù ní lọ? Ó dẹ̀ lè jẹ́ pé bàbá gan lè má ní blood pressure, ṣùgbọ́n ó dàbí àwọn èèyàn gan on guess pé ó lè rí bẹ́ẹ̀, ó lè má rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kọ́lọ́run má yẹ kí náà mọ́ jù wá. Ọlọ́run má yẹ kí nǹkan tí àrò kó ba ìta àrò jẹ́. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ṣàánú wa. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe, ẹ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Kẹ́ gbàdúrà fún bàbá. Ikú ò gbọdọ̀ jí bàbá, parun gbọdọ̀ sọ lọ́jọ́. Ọlọ́run ẹ̀mí mímọ́ kó tu bàbá nú, kó bá bàbá sọ̀rọ̀ lórúkọ ti bàbá, sí ọmọ ti ẹ̀mí mímọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Jésù Kristi Olúwa wa. Àmín.